mánu ó dì mọ́ gbà kànga yìí ó dì mọ́ ẹni tí ń gbà kànga tó bá ti fà báyìí bó ti fà lórí tó wúwo kéré omi ọ̀gbọ́dọ̀ kò tó báyìí lọ́wọ́ sọ́ọ́lẹ̀ padà bó ti wá sọ́ọ́lẹ̀ Yusuf wá yọjú báyìí ọkùnrin tẹ̀wọ̀n pé ń tọ́ fa kiri tó wúwo òun ló ṣe kíní lóòwò kankan lọ́kàn wọ́n pé fọ́nìbọ̀ yìí ní ọkàn ní ya Bushra èkéjì ẹ̀ tí ọjọ́ ń bọ̀ tí ń jẹ́ Bushra lọ́ba pè é ya Bushra má bọ̀ nìyẹn bá sá wa lọ́ba ní hadha ghulam ọmọ kan nínú kànga yìí ọmọ kan ní ya Bushra tọ́ra àwọn yẹn ń tú ya Bushra yẹ pé ìdùnnú mi rèé o àbí ìdùnnú rèé o mọ́rọ́ ma hi lọ́dọ̀ àwọn afọ́ntẹ́fsìrì kan Bushra yẹn nìkan ní segini ní jẹ́bẹ̀ òun àtẹ́niyẹn wọ́n jọ segini ni wọ́n jọ ń ṣe ní àjò tí wọ́n jọ rìn àwọn kan ní wọ́n jọ rìn ṣùgbọ́n gbà tí nìkan àpapọ̀ àwọn méjì di ọ̀rẹ́ ara wọn àwọn kan ní rárá wọ́n jọ ń bọ̀ pẹ̀lú Bushra pẹ̀lú ọkùnrin tó lọ pọn mi ni ló fi tẹ́sí pé jẹ́ Bushra bọ̀ ní Bushra bá sáré wa. àwọn yòókù ọmọ kí ló ṣẹlẹ̀ torí wọ́n padà sí abáyé pẹ̀lú ara wọn o láti dájọ́ rìnrìn àjò náà abarakadabura ṣẹlẹ̀ ló fi jásí pé tó wó bá ti wọ nǹkan wàhálà ni o tó wó bá ti wọ nǹkan kí mo gbé wàhálà gẹ́ ni o torí Bushra àtọkùnrin tó nàgbà sí gànga wọ́n padà sí mítínì ńkọ́ náà ọmọ yìí bò lábẹ́ sí Bushra ni wá kọ̀ọ̀kan àwọn àtàjọ ń lọ o bísínẹ́sì mi rẹ ni. ya Bushra má bọ̀ Bushra basari ọwọ́ ni má bọ̀ ìtumọ̀ hada kí ni ìtumọ̀ hada eléyìí hada gulamu ọmọ kanu ìtumọ̀ kanu ìtumọ̀ ilé kejì. qala ya Bushra ya hada gulam. ya Bushra ya èmi lọ́wọ́ mi tọmọtọ́ daba yìí mo kú oríire o ọmọ yìí mà fáyín tèmi ní ọ̀jẹ̀ mi tí mo wá pọn mi mo ní kọ̀ọ̀kan àwọn tí o ṣe kíni ìtumọ̀ ya Bushra ya mo sóríire èmi mo ní ọmọ ilé ìtọ́ fáyín tó báyìí torí Yusufu fáyín ọ̀ya yìí púpọ̀ pé hada gulam ọmọ ọlọ́fáyín tó báyìí èmi mo ní ya Bushra ya èmi ní mo kú oríire ìtumọ̀ kejì nu èyí táwọn afọ wa ń tún dọ́pọ̀ jù òun ni ya Bushra kí ẹ wá tu pé ń sọ fáwọn tó wà lọ́kàkàn yẹn pé a máa kú oríire àti rọ́ọ̀mà hẹ́nu gàngà ìtumọ̀ kẹta nu àmọ́ àsọ̀wòlẹ̀ àkúwàlì táwọn afọ àfaramọ́jù ni pé ọkùnrin ẹnu àwọn tí a jọ ń bọ̀ Bushra ló kọ tìyẹn ṣe kíni Bushra yẹn ló pè àwọn méjì lọ́jọ́ wá gbé Yusuf jáde láti inú wọn tọ́jú ẹsẹ̀ gbẹ kan wọn ò já wọn tó wà lọ́kàn kó rí tọ́jú ẹ̀ pé tọ́ wá Bushra mi àti ẹ̀ la lélẹ́ yìí ó láṣẹ tọ́ ṣe é rí wọ́n ń yọ dókè báyìí ọjẹ́ táyìm tí àwọn wọ́n rárá wọn nínú àwọn ọba kẹ́ ẹ lọ wò só ti kú àbí èkó ẹ lọ lè wò só ti kú àbí èsè kínní àbí kéku ẹ ti yọ sókè báyìí Bushra àti ìtọ́ yọ ọ́nà kànga bá nítọ̀ kí láà sọ fáwọn yòókù wa tába débi táwọn yòókù sí kíni tí a wá ibola láti rọmọ Bushra ní bolo ti agùn tó bá wọn èmi rẹ lágbé jáde èmi ẹ náà la ní àtà ni èmi ẹ láti lówó ẹ Bushra wa ni sáwà pẹ̀lú wọn jọ ń bọ̀ ni síbẹ̀ inú ká dàrú nẹ̀ ní kálukú sì máa lọ ní ìlú ẹ̀ ló fi jásí pé tó bá ti dé wàhálà máa ṣẹlẹ̀ Yusuf ti dowó tí a fẹ́ tà wàhálà ti dé láàrin àwọn tó yọ pẹ̀lú àwọn tí a jọ ń ṣe owó ni máa bójú ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ ni wọ́n o nígbà tó wó wọ nísìnyí
bùsẹ̀rẹ̀ àti kejì ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ṣe mítèdèmí báńkà yà wọn síwájú. وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. أنتقى وأسروه بضاعة وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة. ọmọ làwọn yọ sókè yìí àwọn ẹgbẹ́ tí wọ́n ń bọ̀ wọ́n kàn yọ ọlọ́kankan ni wọ́n yọ ọlọ́kankan wọ́n bá lùsẹ̀ láti kejì ẹ̀ dídì kí n bọ́ wọ́n ti bá dídì gangan abani a bó lọ jẹ́ tẹ́ pé ọ̀dọ̀ yín láti bá ọmọ yìí Yusufu wò wọ́n báyìí àwọn wo Yusufu àwọn ẹgbẹ́ náà ni o àwọn wo Yusufu wò wọ́n ó ní bá wọ́n bá bí àwọn tó ń pé n bólé tí wọ́n mọ̀ yìí wọ́n bí wọn làwọn bá ní a inú kànga ní àwọn ti yọ sí wọn làwọn ala ní òun là ń wá kì òun là ń wá kì ẹgbẹ́ Yusufu sí àgbákò wọn lòun là ń wá kì òun là ń wá kì àwọn àni à bóun ló ti jẹ́ sẹ́yìn wọ́n lẹ́rú tó sá lédi. wọ́n lẹ́rú ni ọ̀sá àwọn tí wọ́n ń wá kí àwọn ọmọkùnrin kankan ní ọlọ́gọ́sì àwọn tó ń wá ní à bóyá kò fẹ́ bá yín ṣe iṣẹ́ mọ́ni tẹ́tẹ́ yìí ń bẹ pọ̀ ni wọ́n ní ọ̀lẹ́ ní ìmọ̀ sá ni ó tún sá náà ni àwa gbé ká máa gbé lọ lé àwọn tó ń wá ní à ẹ má gbé lọ wọ́n ní táwọn lè ṣe ní kó àwọn fẹ́ tà wọ́n wá tà fáwọn eléyìí àwọn ẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n tó sí kankan wọ́n tó gbé wọ́n tó ṣèké ṣe ẹgbẹ́ yìí orí tẹ̀tẹ̀lẹ̀ wọ́n àṣàrúurú bìdọ́ à wọ́n tà lẹ́rú wọ́n tà lọ́jà wọ́n tà ní wọ́n tó wá tà fáwọn tó yọ nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó tún tà fáwọn tó yọ nínú owó. Yusufu kan wọ́n báyìí ni pé tó tà mí lẹ́rú ó ti rẹ̀ ẹ́ yà ti jẹ́ ti dàrú ẹ̀wá sì ń bẹ́ẹ̀ tí ń rò wọ́n bá tà fáwọn méjì hùn àwọn àṣọ fún wọn pé tọ̀sẹ̀ nípa àfẹ́ máa ń lọ àwọn yòókù wa ń bẹ́ẹ̀ hùn ẹ̀sìn wádọ̀ ń kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lè tà fún wa kí wọ́n mọ̀ pé ipa kan kí wọ́n mọ̀ bá wa jà sí tá a bá dé. وأسروه بضاعة. وأسروه بضاعة. àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wá ta fáwọn abùsẹ̀rẹ̀ àti kejì rẹ̀ wọ́n wá jọ sìn wọ́n dọ́dọ̀ àwọn ìyókù tí wọ́n jọ ń rìn. naam. والله عليم بما يعملون. gbogbo tí wọ́n ń ṣe ń pàtó ọlọ́run máa ń pa ẹ̀ tọ́lọ́ lọ́n fẹ́ ṣèfù Yusufu ká ní wọ́n bá ka mọ́kànga àwọn tí èkó ni kí ni wọ́n bọ̀ wá sí. mọ́gbà àwọn òde bẹ́ẹ̀ àwọn ti yọ jáde padà wọ́n ti mú un lọ wọ́n wá rí i pé kò sí gbà padà kò sí pa padà táwọn bá sì ní kíní wọ́n wá pọlọ́pẹ́ rú àwọn tó ṣe kíní tó sani àwọn tó ń wá ní ẹjẹ́ àwọn ọ̀rọ̀ àti ọ̀bá lè ṣiṣẹ́ ẹjẹ́ àwọn ọ̀rọ̀ وشروه بثمن بخس دراهم معدودة. wọ́n rà lówó tí ò nítumọ̀ owó àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti rà lówó tí ò ṣe kíní àwọn ẹ̀gbọ́n rẹ̀ ta lówó tí ò nítumọ̀ lọ́ọ́ ti fi pé وشروه بثمن بخس. owó yẹn rẹ̀ wọ́n ta fáwọn tó ń lówó lẹ́dẹ̀ẹ́dẹ́. دراهم معدودة. owó kan tí ò ṣe nítumọ̀ kan. وكانوا فيه من الزاهدين. àwọn tọrọ àwọn wá jẹyàn dáadáa wọ́n tọ́jú ẹ̀
ń tọ́jú ẹ̀ àwọn yẹn náà padà ta ó ẹ̀ẹ̀mejì ni wọ́n ta Yusufu wo ẹ̀ẹ̀mejì ni ẹsẹ̀ kínní báńkà Kùránì síwájú. وقال الذي اشتراه من مصر لامرأته. àyà yẹn mo fẹ́ tuntun jọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run mo ti tu nísìnyí tútù àkọ́kọ́ tútù tí àwọn ọba kan rẹ fi tà á lówó tó ṣe kínní tí ò nítumọ̀ wọ́n tà fáwọn tọ̀hún yẹn ọwọ́ akututu bí àwọn tọ̀hún ti tà fún ara Masari sẹ́mi kí mo ní wọ́n ń bọ̀ láti Orúdùnù wọ́n ń lọ síbò sí Masari ni wọ́n wá padà ta nígbà wọ́n dé Masari ibẹ̀ láwa bọ́ sí pé wọ́n ti ta ní Masari Allahumma izal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir